الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابته أجمعين وبعد. adúpẹ́ fún Ọlọ́run ọba, atọrọ àlékún ìkẹ́ pẹ̀lú ìgẹ̀ fún ọ̀gá wa àgbà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Ohun tí ó máa jẹ́ àdìrò ọ̀rọ̀ wa ní àkókò yìí òun la pè ní al-i'lam wa atharuhu fi hayati nas. Àwọn ohun tí a fi ń bá ní sọ̀rọ̀ àti orípa tí àwọn nǹkan yẹn tó kó nínú ìṣẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn. Ohun tá a gbà lérò pẹ̀lú ohun ìbánisọ̀rọ̀ òun náà ni àwọn ẹ̀rọ bíi tá a fi ń gbọ́ tó jẹ́ bíi rédíò àti èyí tá a ń wò gẹ́gẹ́ bíi amóhùnmáwòrán tẹlifíṣàn àti gbogbo ohun tó wà lábẹ́ rẹ̀ bí èyí tá a fi ń wò wá lákòókò yìí. Bẹ́ẹ̀ náà ni èyí tá a ń kà tó jẹ́ àwọn ìwé ìròyìn. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí al-mar'iyya wal-maqru'a wal-masmu'a, mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí tá ń wò, èyí tá ń gbọ́, èyí tá ń kà, ó ní orípa nínú ìṣẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn. Ẹ jẹ́ kí a kọ́kọ́ wò ó dáadáa. Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga náà al-Qur'an ó jẹ́ ká mọ pàtàkì eléyìí. Tí a bá wo ìtàn èyí tí Ọlọ́run bá sọ fún wa nípa ànábì wa Sulaiman àti ẹyẹ húdúhúdà, a ó mọ̀ wípé pàtàkì ni làbárì jẹ́, pàtàkì ni ohun tá a fi máa fúnni làbárì jẹ́, nítorí àbí tí yẹn fi fúnni ń ròyìn. Ẹ ó rí wípé ànábì wa Sulaiman ó lo ẹyẹ húdúhúdà gẹ́gẹ́ bí ẹni tí ó máa lọ bá òun gbé làbárì wá, tí ó máa gbéròyìn wá fún òun. Ìgbéròyìn wá fún ànábì wa Sulaiman alayhi salatu wassalam. Ó ń sọ pàtàkì wípé nǹkan ìròyìn nǹkan tó pàtàkì ni. Bí a bá wo ọ̀rọ̀ yíṣẹ́ lá Muhammad náà, ó ní ballighu anni walau aya, ẹ máa jíṣẹ́ èmi ànábì fáwọn ènìyàn kódà bó ṣe àyà kan ṣoṣo ló bá gbọ́. Kí la fi wá gbé àyà tí a gbọ́ lọ́dọ̀ ànábì fẹ́ lòmíì náà ní ká sọ fún un, náà ní ká ṣe látara tẹlifíṣàn, náà ní ká gbé túrú rédíò, òun náà ní ká gbé túrú nǹkan kíkọ tẹ́lẹ̀mí ọmọ ká kódà bá sí láyé mọ́ tẹ́lẹ̀mí ọmọ tó máa ṣe àǹfààní ní ibẹ̀. Eléyìí òun lójúṣe wa, ó yẹ ká mọ̀. Ṣùgbọ́n ṣe ní láàánú lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àmọ́ pàtàkì àwọn nǹkan ìbánisọ̀rọ̀ tá a wí yìí. Àwọn tí kìí ṣe mùsùlùmí àwọn ni wọ́n gba wájú ń bẹ̀ tí wọ́n sì máa ń lò dáadáa. Kódà ẹ rí pé àwọn ìlú mi gan láyé, àwọn ìlú tó bá fẹ́ wà ní ipò àkọ́kọ́, tó fẹ́ wà ní sáfù àkọ́kọ́, tó fẹ́ kọ́ máa pa àwọn ní ìlú tó ti gba wájú, ẹ rí pé wọn a máa ná owó ribiribi lórí ohun tó jẹ mọ́ nǹkan ìròyìn. Àwa gẹ́gẹ́ bí mùsùlùmí, àwa ni ẹni àkọ́kọ́ tó yẹ ká mọ̀ pàtàkì rẹ̀, nítorí wípé ìsìláàmù wa ń kọ́ ó ṣe àkàkún fún nǹkan yẹn. Ẹ̀yin orísun Ọlọ́run ọba, ìsìláàmù wa kìlọ̀ fún àwọn tí wọ́n ń fi ìròyìn ṣiṣẹ́ ṣe, yálà ìròyìn wíwò ni tàbí ìròyìn gbígbọ́ sétí bíi rédíò tàbí ìròyìn èyí tí a kọ, èyí tí à ń kà. Ó dọwọ́ ẹni tí ó bá fẹ́ jẹ́ oníròyìn. Ọlọ́run ní wala takifu ma laysa laka bihi ilmu. Ìwọ tí ó bá jẹ́ oníròyìn, ìròyìn tí kò bá dá ọ lójú, gbìyànjú kó rí wípé ó gbé jáde. Ìròyìn èyí tí kò bá ṣojú rẹ, rí wípé ó gbé jáde. Ìròyìn tá a gbé jáde òun ni ìròyìn téèyàn fi ara balẹ̀ gbọ́ tó rinlẹ̀ wípé òdodo ni. Ìròyìn òdodo kí oníròyìn mọ̀ wípé àmánà gbà fi sọ́dọ̀
òun náà ni ìròyìn jẹ́. Bákan náà al-adala, èèyàn máa ń ṣe ìròyìn pẹ̀lú ìṣedéédé ni, torí pé àwọn ènìyàn tí wọ́n ń gbọ́ wa àmánà ni wọ́n jẹ́ ní ọrùn wa. Bákan náà a wá pe àkíyèsí àwọn èèyàn náà wípé gbogbo ń tẹ́ ẹ bá ń gbọ́ lọ́dọ̀ àwọn oníròyìn, ẹ̀yin náà láǹfààní àti máa ṣẹ́, kì í ṣe gbogbo ń tán bá yín sọ lẹ́ẹ̀máa tẹ̀lé pátápátá. Pàápàá jùlọ àwọn ìròyìn irọ́ míì a máa jáde ńgbà míì látọ̀dọ̀ àwọn oníròyìn mìíràn. Bákan náà àwọn tamthiliyat, àwọn ọ̀rọ̀ à ń wo n tó wù wá, à ń wo àwọn eré orí ìtàgé tá a mọ̀ sí dírámà. Àwọn dírámà wọ̀nyí ká ṣọ́ra, àwa tá a bá ń ṣe wọ́n àbáwa tí à ń wò wọ́n, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ a máa bà ti ẹni tí ń wò jẹ́, bí kí wọ́n máa sọ tí ò yẹ nípa ìdílé, pé ẹbí èèyàn ṣe dáadáa sẹ́bí o, ìwọ tó o bá ń ṣe dáadáa sẹ́bí rẹ a jẹ́ wípé tiẹ̀ ti fẹ́ tánu, kò sí dáadáa kan tí ẹbí máa ń fà fún ni. Bákan náà ìmọ̀ rìn hòhò, ìmọ̀ wọ̀wọ̀kúwọ̀ láwọn ìtí obìnrin máa ń wọ̀ tí fi máa ń yọ àwọn ibi tí ó yẹ kó yọ kalẹ̀ lára rẹ̀, a máa wà nínú àwọn ntá ń wò wọ̀nyẹn. Bákan náà àwọn àdìọ́kàn ọ̀rọ̀ tí ò yẹ nípa ìgbàgbọ́, ayé lé o, ogun láyé o, bí kò dẹ́rù bá ní pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn làbárì, kódà omi kì í ṣòdodo, wọn dẹ́rù bá yàn kábà yìí ṣẹlẹ̀, ẹyẹ ó tún máa dún, wọn á máa ṣe mí gan bí awọ alẹ́ nígbà tí èèyàn bá fẹ́ sùn lóru, ẹyẹ ó tún máa wá dún, ẹ̀rọ máa bá yàn, ìyá kan gbà tó lọ báyìí. Gbogbo eléyìí wọ́n fi ń ba ìmánì àwọn èèyàn jẹ́ ni. Ojúṣe àwọn tí wọ́n ń gbérò yìí jáde, Ọlọ́run bí wọ́n léèrè o. Wọ́n tó ojú bí Ọlọ́run bí wọ́n náà léèrè tó jẹ́ olùdarí inú ilé, ṣé ò ń darí inú ilé rẹ dáadáa? Tó bá wòwò kú wòyí tán pé wọ́n ṣàkíyèsí, jẹ́ kí wọ́n mọ̀ wípé irọ́ ni wọ́n pa yìí o, òdodo bẹ̀rẹ̀, ojúṣe wa nù. Àti pé gbogbo ìgbà kọ́mọ ó jókòó ti tẹlifíṣàn, kọ́mọ ó jókòó ti fídíò wákàtí 4 jù bẹ́ẹ̀ lọ, ìmọ̀ ń pa làákàyè ni, kì í jẹ́ kọ́mọ ó ka nǹkan. Ẹni pọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí kọ́sà ìjókòó ti ìran wíwò yìí náà ni. Bí wọ́n bàbá àti ìyá tó bá lò ti tà ó ti rà tán, owó oníkankan tó fẹ́ kà ń tiẹ̀, ebó yẹ kó kí Al-Qur'an, ebó yẹ kó ka nǹkan mìíràn tí ó wúlò fún ọ. Bó wà ní tàwọn ọmọ táwọn tẹ̀ tí wàá sí nǹkan kan gbèsè ayé wọn. Ẹ já lo àwọn nǹkan ìròyìn wọ̀nyí sọ́nà tó gbà dáa ni. Ẹ já lò léyìí tí ò fi ní dí ẹ̀kọ́ àwọn ọmọ wa lọ́wọ́ ni. Ẹ já lò léyìí tí ó fi jẹ́ dáadáa fún ọ̀la àwọn ọmọ wa àti àwùjọ wa ni. Ó wá di ọwọ́ àwa tá a láti jẹ́ mùsùlùmí ká mọ̀ wípé ètò ohun ìròyìn yìí nǹkan tá a gbọ́dọ̀ kà kún ni, ó yẹ ká kà kún. Káwa náà ní àwọn ilé iṣẹ́ tẹlifíṣàn, àwọn stations ti tẹlifíṣàn, ti rédíò, ìwé ìròyìn tí ó máa gbé tiwa náà jáde. Ìnírú rẹ̀ a máa fi ṣe ìtànká ẹ̀sìn wa. Eléyìí nìkan kọ́, tí wọ́n bá ń sọ nípa àwọn ríra àkókò lórí rédíò àti tẹlifíṣàn, ẹ já gbìyànjú kárí wípé à ń rà á, a máa lò fún wàásí, ìsọ̀rọ̀ Ọlọ́run, ìsọ̀rọ̀ ànábì, ìkọ́ àwọn alẹ́kọ̀ọ́, àwọn prógámù àwọn kéékèèké tí ó máa tún ayé wọn ṣe, àti tàwọn ọ̀dọ́ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn tó ń wà ní ilé iṣẹ́ ìròyìn náà máa ń sọ fún wa wípé àwọn kì í rí àwọn mùsùlùmí láti wá ra àkókò lórí tẹlifíṣàn àbí lórí rédíò, kódà nínú pépà. Níbo la wà? Sáà lówó ni, akúkú ní, ṣùgbọ́n ọ̀rọ̀ òye wa lọ bẹ̀ wọ́n. Ẹ dákun ẹ jẹ́ kọ́rọ̀ òye wa. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, àwọn tá a bá nílẹ̀gbẹ́ nínú àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn wa, àbáwọn tí ń bẹ lágbègbè wa, ẹ já sọ fún wọn yìí pé ó di prógámù mélòó tẹ́ ẹ rà nínú oṣù yìí. Gbogbo eléyìí ara tá a fi promote ẹ̀sìn wa nù, ara nǹkan tí a fi máa polongo ẹ̀sìn wa nìyẹn. Ká gbìyànjú ká rí àrídájú wípé à ń ṣègbìyànjú yẹn. Àwọn tí kì í ṣe mùsùlùmí, àwọn ni wọ́n ṣe àkàkùn irú nǹkan báyẹn. Gbogbo ohun tí a bá ń wò wọ̀nyí, gbogbo ohun tá à ń gbọ́ wọ̀nyí, ká mọ̀ wípé Ọlọ́run bó bi wá léèrè o. Inna sam'a wal basara wal fuada kullun ulaika kana anhu mas'ula. Ntọ́ ń fi tí ara rẹ̀ gbọ́ níwọ̀ tó bá máa gbọ́, ntọ́ ń fojú ara rẹ̀ rí
wọ́n tó bá ń wòwò kú wò ohun tó ń fi ọkàn rẹ̀ rò Ọlọ́run bó bi òun kálukú léèrè yálà ìwọ ló ń gbé prógámù ìfáwọn èèyàn ni àbí ìwọ náà jẹ́ni tí ń gbà tó ń wò ó kárí wípé gbogbo ibi tá a bá wà ká má yọ lébẹ́lì Islam kúrò nínú ara wa ká má kí mùsùlùmí ni wá mùsùlùmí sì ni ẹni tó síríọ̀sì ni mùsùlùmí ẹni tọ́rọ̀ yé ni mùsùlùmí ẹni tó lọ́run bá sọ̀rọ̀ ni mùsùlùmí ẹni tó yẹ kó ṣe làákàyè ni mùsùlùmí Ọlọ́run sọ pé afala taqilun torí náà ẹjá gbìyànjú ká lo àwọn ohun ìbánisọ̀rọ̀ tẹlifíṣàn rédíò àti ìwé ìròyìn kódà tó fi mọ́ àwọn ansẹ̀ tábí lásìkò yìí ó ti wà nínú àwọn kátà àfẹ́bánisọ̀rọ̀ lónìí ọ̀nà tó dáa ni ká máa lò sí àbí lórí íńtánẹ́ẹ̀tì ká máa sẹ́ni mẹ́sẹ̀jì tó dáa síra wa ká máa rí i pé à ń bára wa sọ̀rọ̀ tó dáa tó bá fọwọ́dù kankan sí ọ tọ́jú ọ̀rọ̀ tó dáa gbìyànjú kó fọwọ́dù ẹ̀sẹ̀ lómìn náà gbogbo àwọn ọ̀nà wọ̀nyí àwọn ọ̀nà tá a lè gbà máa pèyìn sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba ni ká má jẹ́ni tí wọ́n mọ̀ fún ìbàjẹ́ ká àwọn fọ́tò oríṣiríṣi tí ò yẹ kó ọ̀nà tó máa promote ẹ̀ mẹ́jà ṣe bẹ́ẹ̀ kí Ọlọ́run ọba kí ó ṣe wá ní ẹni tí wọ́n mọ̀ gbọ́ ọ̀rọ̀ tó sì máa lo ọ̀rọ̀ náà èyí tá a gbọ́ tá a wí Ọlọ́run jẹ́ ṣẹni tó sọ ọ́ láǹfààní Ọlọ́run jẹ́ ṣe gbogbo aláǹfààní lápapọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله